Mẹ́sẹ̀jì yìí ó dá lórí gbogbo àwọn tó máa ń sọ pé Ọlọ́run àwọn Christian ó yàtọ̀ sí Ọlọ́run àwọn Muslim, in the sense that Ọlọ́run Jésù Ànábì Isa alayhi salatu wasalam pé ó yàtọ̀ sí Ọlọ́run Ànábì Muhammad sallallahu alayhi wasalam. Ṣẹ́rí, ara iṣẹ́ tí mo wá jẹ́ gangan lélẹ̀, because this is the soul of my message, the oneness of Allah. A rán mi láti ṣí ojú àwọn ènìyàn sí ìmọ́lẹ̀, àwọn tó ti wà nínú ìmọ́lẹ̀. Mo wá láti kún ìgbàgbọ́ wọn lọ́wọ́, láti lè jẹ́ kó mú ìsìn Ọlọ́run wọn ní òkúnkúndùn. Mò ń sọ, màá dẹ̀ tún máa tẹnu mọ́ pé Ọlọ́run kan náà ní gbogbo àwọn òjíṣẹ́ tó ti wá tó ti lọ. Ọlọ́run kan náà náà sìn. Ọlọ́run Jésù Ànábì Isa alayhi salatu wasalam, òun náà ni Ọlọ́run Ànábì Muhammad sallallahu alayhi wasalam. Ojú ọ̀nà kan náà náà tọ̀, inú èdè ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti bára wọn nígbà tán délé ayé. Torí ẹ̀, nǹkan tí A máa fi pe Ọlọ́run kọ́ ni B máa fi pe Ọlọ́run. Wọ́n á pè é according to the language of their birthplace. Èdè abínibí wọn náà máa fi pe Ọlọ́run. For example, Jésù, èdè tó sọ òun náà ń pè ní Aramaic. Tẹ́ bá wá tẹ̀ sí Google pé what is God called in Aramaic? Ó ní in Aramaic, the name of God is typically rendered as Allah, which is closely related to the Arabic name for God, which is Allah. If you want to say my God in Aramaic, you say Elahi or Eloi, like the way Jesus called Eloi, Eloi, my God, my God. And also in Islam, my God means Ilahi. Shetiri, similarities wà nínú àwọn èdè yìí. So Allah is not another God. He is the same supreme God that Jesus Christ prayed to. Torí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé Ọlọ́run kan náà kọ́ ni Jésù àti Ànábì Muhammad sìn, òun ni mo ṣe ń sọ eléyìí kẹ́ ẹ lè rí àrídájú. Gbogbo àwọn Christian Arab tó jẹ́ Arab speaking Christian dé ní ilé ni Allah náà ń pe Ọlọ́run. Even nínú Bible wọn náà Allah náà ń pe Ọlọ́run. Tó bá jẹ́ pé lóòótọ́ ni pé ṣìgìdì ni Allah, báwọn aláìmọ̀kan ṣe máa ń sọ, ṣó yẹ káwọn Christian Arab kan tún máa pe Ọlọ́run ní Allah? Kí wọ́n tó bí Ànábì ní Lárúbáwá ti ń pe Ọlọ́run ní Allah. Torí ẹ̀ náà ni bàbá tó bí Ànábì ṣe lè máa jẹ́ Abdallah, ẹrú Ọlọ́run. Orúkọ yìí ó ń ṣe òfófó pé àwọn kan ti mọ Ọlọ́run Allah as the supreme God even before Islam, látàrí àwọn òjíṣẹ́ tó ti wá tí wọ́n ti ròyìn Ọlọ́run fún wọn. But minority làwọn tó ń sin Ọlọ́run Allah, majority wọn òrìṣà náà ń bọ. Ṣẹ̀túnwárí salamu alaikum tí àwa Musulumi máa ń kíra wa, léyìí tó jẹ́ peace be unto you. Ẹ jẹ́ ká wá search fún ìtumọ̀ ẹ̀ ní Aramaic, ìyẹn èdè tí Jésù sọ nígbà tó wà láyé gangan. In Aramaic, peace be unto you is typically pronounced salamu alaikum. Ṣẹ̀tìrí, bí Islam ṣe máa ń sálámọ̀ ni Jésù náà ṣe sálámọ̀. You can see the similarities. So tí Jésù bá dé padà lénìí, inú ẹ̀sìn wo lẹ rò kó máa dé sí? Islam. That is the religion of God, and I will prove it to you. Jésù ò forúkọ ẹ̀sìn kankan lẹ̀, kò dẹ̀ fi ẹ̀sìn kankan lélẹ̀ kó tó dìpọ̀ lọ. Kódà Jésù sọ fáwọn ọmọlẹ́yìn ẹ̀ ní John 16:12. Ó ní mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti sọ fún yín, ṣùgbọ́n ẹ kò lè gbà á ní ìsìn. That is to say, ọpọlọ wọn ò lè gbé nǹkan yẹn ní táìmù yẹn. And he talked about a comforter, the spirit of truth. Ẹ jẹ́ ká ka verse 13. Ó ní ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ náà bá dé, yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo, nítorí kì yóò sọ ti ara rẹ̀, ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́ òun ni yóò máa sọ. Èèyàn ni Jésù ń sọ̀rọ̀ nípa èyí. Ó pè ní ẹ̀mí mímọ́, nítorí pé tá bá dárúkọ ẹ̀mí mímọ́, àwọn kan á máa rò pé ẹ̀mí tọ́lọ́run fi ń jẹ́ Ọlọ́run. In times of God the Father, God the Son and Holy Spirit. Ṣẹ̀rí sìn, Holy Spirit yẹn làwọn ń rò. Wọ́n ò dẹ̀ mọ̀ pé tá bá ń sọ̀rọ̀ ẹ̀mí mímọ́, it's not limited to that aspect. A lè pe àwọn prophet tó ti wá jíṣẹ́ tó ti lọ, a lè pe wọ́n ní ẹ̀mí mímọ́. A lè pe àwọn màláíkà Ọlọ́run, àwọn holy angels like Jubril, Michael, Angel Gabriel, Raphael and the rest of the angels. Àwọn màláíkà Ọlọ́run mímọ́, ẹ lè pe wọ́n ní ẹ̀mí mímọ́ torí ẹ̀mí wọn kì í ṣe ẹ̀mí òkùnkùn. Gbogbo ẹ̀mí tó bá wá láti inú ìmọ́lẹ̀, ẹ̀mí mímọ́ ni wọ́n. So ibi ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ yìí ni confusion ti wá, tí àwọn Christian ò fi understand pé èèyàn ni Jésù ń sọ̀rọ̀ ń pa ẹ̀, kò ń ṣe pé ẹ̀mí àìrí. Ẹni tẹ́ ẹ máa rí tó máa ṣàlàyé ọ̀rọ̀ fún yín tó bá ṣe ń gbọ́, á máa kọ́ yín. Àwọn èèyàn mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run a lè pè wọ́n ní ẹ̀mí mímọ́. Jésù ń sọ̀rọ̀ nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, òjíṣẹ́ tó máa mú ẹ̀sìn Ọlọ́run wá, òjíṣẹ́ tó máa wá kọ́ àwọn èèyàn bó ṣe máa sin Ọlọ́run lótìtọ́ àti ní òdodo. Kì í ṣẹni tó lè kọ tó lè kà,
ṣùgbọ́n bó ṣe ń gbọ́ bọ́lọ́run ṣe ń bá a sọ̀rọ̀ ló fi ń tọ́ àwọn èèyàn sọ́nà gẹ́gẹ́ bí Jésù ṣe ṣàfiwé ẹ̀. Jésù ní a máa gbé ògo fóun, that is to say he will honour Jesus. Nínú Al-Quran, Anabi Isa alayhi salatu wassalam, his name was mentioned 25 times with honour. Al-Quran pè ní ẹ̀mí láti ọ̀dọ̀ Ọlọ́run ní ó ṣe tọ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá pera ẹ̀ ní ṣéwù àbí scholar àbí ustaz àbá àfà tó wá ń ta àbùkù bá Jésù látàrí pé ń ṣe dáwà. I am saying this as a Muslim. That is a taboo. It is a serious offence. Ẹ gbọ́dọ̀ yẹpẹrẹ ẹni tọ́lọ́run fúnra rẹ̀ pọ́nlé. Ẹ wá jẹ́ kí n ṣàlàyé bí Ọlọ́run ṣe pè bùbú ọ̀rọ̀ ẹ̀sìn. How God established a plan for divine guidance. God began his divine plan with Abraham, establishing a covenant through his lineage. Through Jacob, a nation was formed called Israel, a people chosen and guided by God through prophets, and also raised a great religion through Ishmael láti lè balance ìlérí Ọlọ́run lórí àwọn méjèèjì. Torí Ọlọ́run ṣèlérí pẹ̀lú Isaac èyí tó jọmọ ìyàwó, Ọlọ́run tún padà ṣèlérí fún Ishmael èyí tí ń ṣe ọmọ ẹrú wípé òun á gbé orílẹ̀-èdè tó ga dìde látara òun náà. Genesis 17:20, you can read it. Ọlọ́run ò ti torí pé Ishmael ó jẹ́ ọmọ ẹrú kó wá pàtì bẹ́ẹ̀ pé kó lọ. God balanced that situation. Allah subhanahu wa ta'ala is never a partial God. Kí wá lọ́lọ́run fi ń gbé orílẹ̀-èdè ga nípasẹ̀ àwọn òjíṣẹ́ tí Ọlọ́run gbé dìde ní orílẹ̀-èdè láti máa tọ́ wọn sí ọ̀nà òtítọ́. Orílẹ̀-èdè tí òtítọ́ bá ń jọba níbẹ̀, òtítọ́ tó ń sọ nípa Ọlọ́run ọ̀kan ṣoṣo, tí àwọn ènìyàn ibẹ̀ dẹ̀ jẹ́ olùsìn Ọlọ́run ní òtítọ́ àti ní òdodo. Òun ló ń gbé orílẹ̀-èdè ga, kì í ṣe nípa ọrọ̀ orílẹ̀-èdè tàbí nípa ohun ìjà olóró gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe lérò. Ẹ wo iye àwọn ànábì tí Ọlọ́run gbé dìde ní Israel. Tí n bá dẹ̀ sọ pé Israel, ẹ má gbé ọkàn lọ sí orílẹ̀-èdè Israel tó ń jagun lọ́wọ́lọ́wọ́ yìí o. I'm talking about the spiritual Israelites, the people who submit to Allah, who acknowledge the oneness of God, are the children of Israel, not the one that is fighting unnecessary war today, not the ones that are still hanging on Judaism, waiting for another Messiah to come. I'm not talking about those ones. I mean the children of Israel that the Quran always talked about. Bani Israela, Quran chapter 2 verse 47. It says, O children of Israel, remember my favor which I bestowed upon you, and that I prefer you over the worlds. You see, Allah preferred them above all nations because Israelites are the people of God. Àwọn olùgbàgbọ́ òdodo. Ọlọ́run fi àjùlọ wọn àwọn alágbára tí wọ́n pollute inú ayé yìí, tí wọ́n kò fẹ́ kí àwọn ènìyàn ṣe ìfẹ́ ti Ọlọ́run. Torí ẹ̀ lọ́lọ́run ṣe ya orílẹ̀-èdè àti ẹ̀sìn fún àwọn ẹni tí ẹ̀ sọ́tọ̀. The righteous ones are spread all over the world. So how will they connect back to their source? How will they connect back to their creator? It is through this religion, Islam. That is why Anabi Muhammad sallallahu alaihi wasallam is being sent to the whole world. Ó bá wá láti Nigeria, kó wá láti Ghana, bóyá láti South Africa, kó wá láti America, kó wá ní China, kó wá ní Indian, ibikíbi yòówù tó ti lè wá, tó dẹ̀ gba ìsìn Islam, tó gba Anabi Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run, tó ní ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadar Rasulullah sallallahu alaihi wasallam. After taking the shahada, then you perform ghusl. You become part of the Ummah, the global community of believers. And this global community are the Israelites of God. You see, because you have received the religion of God, which is Islam. As a Muslim, you are an Israelite. The name of the nation of God is Israel. The religion is Islam. See, Israel, Islam. Can you feel the similarities? Are you getting my point? These two names were revealed by God. That is why Islam is not Arab. Arab nation is different from Islam. Islam is a spiritual religion. Nítorí ẹni Arab nation, wọ́n sì lè gba àwọn ẹlẹ́bọ láàyè, wọ́n á gba àwọn olórìṣà láàyè, wọ́n sì wà ń bẹ̀ rẹpẹtẹ tó pọ̀. Ìjọba Arabia wọ́n yàtọ̀ sí Islam. Tẹ́ ẹ bá gọ́gùn tí mò ń sọ yìí, ẹ máa bá bẹ́ẹ̀. Ó dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni, kò papọ̀. Wọ́n ń jẹ mùdùmúdù ẹ̀sìn Islam ni. Wọ́n ń jẹ advantage pé ẹ̀sìn yẹn jáde láti ọ̀dọ̀ àwọn ni. Ní gbogbo ohun tẹ́ ẹ rí tó ń ṣe yìí, nítorí ẹ̀ tán bá wu ìwà tí ò tọ́, tẹ́ wá fi ń rẹ́ Islam lára, ẹ ti dá nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ méjì papọ̀ torí ó yàtọ̀. You don't know that some governments or leaders have used religion, including Islam, for political influence or power. So Islam is different from Arab.
Islam is the religion of God, while Israel is the nation of God. And regardless the opposition, God's religion must prevail.